kábíyèsí wọ́n ti bẹ̀rẹ̀ sí pé wọ́n kábíyèsí o ẹ jẹ́ ya máa pàtẹ́wọ́ fún kábíyèsí báyìí kábíyèsí o wọ́n ní wọ́n gba kọ́kọ́rọ́ lọ́wọ́ wọn pé rárá o you can't go wọ́n ní wọ́n ti wọ́n mọ́lé. ọlọ́lá àti yàgbẹ́jì àyàn tó pẹ́pẹ́ sí lẹ́sẹ̀. To God be the glory. Hallelujah. Wọ́n láwọn tí ẹ ń jiyàn wọ́n jiyàn tí wọ́n lè bá sọ pé ṣe báyìí àwọn ṣe bẹ́ẹ̀ ni. Wọ́n ní láti gbà yẹn wọ́n ti yí padà sí dáadáa. Pọ̀pọ̀ báyìí jábọ̀ wọ́n já irun plane wọ́n ní kọ́ máa gbé máa yẹn bọ̀ máa yẹn tó di kó ṣe bí kúnkúnkúnkún kò wá ẹ máa ń tọ̀ yín ẹnu ọ̀nà yẹn ló kú sí. Hallelujah. Wọ́n ní to obey first and sacrifice. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní ìkànnà sàn jẹ́ gbọ́ lọ. Wọ́n ní ẹ̀gbọ́n wọn kan kò gbọ́ràn wọ́n ní kó wá ṣùgbọ́n ṣe tí kunkun ṣùgbọ́n gbà tó máa fi gbà ó ti bọ́ sẹ́yìn. Lẹ́yìn ìgbà yẹn àwọn míì wọ́n ní báwo ṣe mọ Prophet Marcus wọ́n lè má wọrí ẹ̀yẹ pè wọ́n láti Philadelphia láti Chicago láti Houston wọn náà pè wọ́n wọ́n ní ẹgbẹ́ àdáwọ̀ kábíyèsí wọ́n lè dá wọn lóhùn. Ẹ rí i pé nígbà tí ṣubú kò rí nǹkan lẹ́ẹ̀kan wọ́n ní wọn kì í jẹ́ kán sùn wọ́n á pè wọ́n ní 12 midnight wọ́n á pè wọ́n ní 1 a.m. wọ́n á pè wọ́n 3 a.m. because of the timing difference ní Philadelphia ní Chicago ní New York ní Toronto everywhere. So Papa is feeling brand new. People dey expect to come out together on phone but he will eventually call you back. Wọ́n á ní bó ṣe jẹ́ pé ó máa ń ṣòro láti rí Prophet Marcus nítorí pé òun náà máa ń jam pẹ̀lú àwọn ìbọn ṣe ń pè ní London bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní Europe wọ́n ń pè ní Canada so wọ́n ní ṣùgbọ́n wọ́n wí ọ̀dọ̀dọ̀ àwọn á pè padà. Wọ́n ní wọ́n bá ń sọ àsọtẹ́lẹ̀ fún wọn wọ́n máa ń sọjú abẹ ní kò straight away ni. láti gba mo ti sọ pé market ọ̀rọ̀ láti ní problem ní máa ń pè Prophet Marcus àwọn ọ̀dẹ̀ máa ń kíákíá wọn máa ń dá wọn lóhùn ọ̀dẹ̀ máa ń ọ̀rẹ́ mi kọ́lọ́ sí minister of police in Lagos State ó pè wọ́n mo ní kó pè wọ́n láti Philadelphia ó pè wọ́n lọ́rẹ́ wọn ó wá sílé wọ́n kí ni ẹ ti bọ́ sínsìn ní dáhùn police ní Ìbàdàn. Hallelujah. wọ́n á dúpẹ́ láwọn pé kọ́lọ́ máa rọ́ ẹ̀mí wọn síwájú. Àmín o. pé ọkùnrin àti òye tọ́lọ̀ fún kọ́lọ́ ó máa pọ̀ sí. Àmín o. wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọ Paris ẹ máa dúró tí wọn ò kó pẹ̀lú ọkọ̀ ìṣẹ̀wọ̀n rírọ̀ nígbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ wọn ọ̀gá kọ́bọ̀ tó mú pé wọ́n ẹ̀ wọ́n ọ̀gá kọ́bọ̀ wọ́n ní kábíyèsí lọ jẹyán yábíjà gúnyán àjẹyán wọ́n ní wọ́n gúnyán fún wọn bẹ́ẹ̀ ni wọ́n rúkà wọ́n sọ pé bàbá àbèjì wọ́n ní ṣùgbọ́n Prophet Marcus wọ́n lè jẹ́ o so ẹ jẹ́ ká lọ. wọ́n strict okay wọ́n gbà gbà. èmi lè sọ pé wọ́n lè jẹ́ èmi lè sọ ẹ má wọrí èmi lè sọ tèmi èmi lè sọ tèmi kí wọ́n lè jẹ́ díẹ̀ èmi náà sọ pé díẹ̀ mi sọ pé púpọ̀ ṣe rí òdíje fi lè sọ ó yí àwọn náà torí pé tèmi di òkúkọ nítorí ti méjì lọ́dọ̀ ìyá òun ni èmi fi ọmọ fún ọ láti fẹ́ gẹ́gẹ́ bí àná wọn jẹ́ sí mi so ó ní tèmi náà bá kí wọn tí wọ́n sọ pé sẹ́ẹ̀sà àwọn náà wọ́n sọ pé yẹ́sà fún mi ni. Great of money for the year. And my father dúpẹ́ lọ́wọ́ yín tẹ invite me dúpẹ́ pé mo yẹ yín sí. Wọ́n ní àwọn dúpẹ́ pé ẹ kò wé pè wọ́n. Àwọn sì dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ tó fún ọ lórí ọ̀fẹ́ láti wà ń bí lónìí. Kọ́sì náà Chicago náà ní kí n máa kí ó ti pè yín lánàá àti pè yín lánàá pé òun náà ìwé náà kó òun gbẹ̀yìn bẹ́ẹ̀ o ẹ wá ṣe gan ni lọ́wọ́ rẹ̀. Thank you very much sir. God bless you. Ẹ bá fún ọ láti ẹwọ́ gbogbo àwọn tó wà ní Philadelphia gbogbo àwọn tó wà ní Chicago and go tí wọ́n á mọ̀ pé wọ́n nílé wá but the world is a global village. tó bá di pé a bẹ̀rẹ̀ sí fi ìwé náà tó bá wù wọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ ká ṣe Zoom call we can make Zoom call to them let them just tell me kàn sọ kìkì ọ̀rọ̀ nìkan so say to me báyìí I will write it down and it is done. God bless you. ẹ bá wọn látẹ̀wọ́. nígbà tí a fi àkókò yìí pẹ̀lú kí ìyá wa láti Mrs. Brown láti Minnesota ẹ bá fún ọ látẹ̀wọ́. God bless you ma ẹ ṣe ẹkú dìde ma God bless you àti kí wọn náà lẹ́ẹ̀kan àti kí wọn àwọn náà sọ̀rọ̀ no problem a máa fẹ́ máa ṣe ní ṣókíṣókí because we still have a long way to go. God bless you ma nítorí pé mo mọ̀ pé àwọn kábíyèsí a gbọ́dọ̀ dé kábíyèsí mọ́lẹ̀ púpọ̀ o tí kábíyèsí bá dẹ̀ fẹ́ lọ tí kábíyèsí bá ti fẹ́ lọ gbọ́dọ̀ sọ̀rọ̀ síta ṣáà sọ sí ibi létí dan you are sure that it is done. God bless you sir. Praise the Lord. Hallelujah.
Brown. Actually, the Bible says, seek and you shall find. It is during our seeking on wọ́n ní YouTube. bíbélì sọ pé ẹ wá kiri ẹ̀yin yóò sì rí. Yeah, she's still talking about Yes, I'm still talking about Baba. It was during our searching that we found Baba on YouTube. We find so many prophets together with Baba. But my husband and I, we don't really like, oh, this is a prophet of God, let's go for him. We study, we look at them from what they are saying, from their utterances, the way they present themselves, the way they carry themselves, what they have done and what they are doing, and what they intend to do. So through all these things, we concluded that why can't we go and look for Prophet Marcus? wọ́n nígbà táwọn bẹ̀rẹ̀ sí mú mi lọ́tún lọ́sì ohun tí wọ́n ń sọ ohun tí wọ́n ń wí àti nǹkan tí wọ́n ń ṣe tí àwọn dẹ̀ rí pé ìṣẹ̀lẹ̀ ohun kúrégé bíi dodo ẹ̀fọn wọ́n ní àwọn sọ pé kí ló ṣe táwọn kúkú lọ wá ọkùnrin káwọn rí lójúkorojú. Okay, I just decided Yoruba to make it faster instead of him interpreting. So nígbà tí èmi àti ọkàn tá a decide pé okay èmi kó obìnrin when a man and a woman tó bá jókòó pé nǹkan báyìí la fẹ́ ṣe obìnrin lọ́wọ́ tètè ń ṣàtiwájú. So about 2 years ago tí mo wá sí Nigeria, actually we came and what everything Baba said was like Baba was Yoruba. Ọmọ kan tí Baba sọ ó kọjá pé Baba ló bí mi. Ẹ̀sọ́ pé bàbá wà níbi tí wọ́n ti bí mi, èmi, àbúrò mi, àti ẹ̀gbọ́n mi, àti ọmọ àbúrò mi kan lájọ wá nígbà yẹn. But ọ̀nà yìí jìn lójú wa. Nítorí ìsáàkì lè gbé yẹn náà. Ọ̀nà yẹn jìn. So a lè padà wá mọ́. So ìgbà tí mo fẹ́ padà sí Amẹ́ríkà then ṣe mọ̀ ṣé orí bàbá o nǹkan tó bàbá sọ ṣé padà lọ́mú ní àwọn padà lọ ní òní parọ́ o mo ní ọ̀nà bàbá jì díẹ̀ bàbá rẹ̀ okay wọ́n sọ̀rọ̀ so nǹkan ṣẹlẹ̀ that my husband was out of job then that was like that ọkọ mi kò ní ṣẹ́gbà yẹn so he was a little bit curious ẹ má bínú ẹjọ́ so mo wá sọ fún mi pé ẹ pé bàbá ẹ ní fóònù bàbá a ní gbogbo contact wọn ẹ ṣe pè wọ́n. He tried and tried and tried. I thought pé àwa nìkan bàbá ń ṣe bẹ́ẹ̀ sí but so many people have testify pé you will call bàbá and call bàbá ò ní gbé aago àbí tó bá gbé sọ́bẹ̀. So bàbá ọkọ tèmi nǹkan dẹ̀ tè máa ń sùn nǹkan tó bá ti lè gbọ́ ọ̀gẹ̀dẹ̀ lọ kì í jẹ́ but I keep on question but no you have to call. Yeah. So eventually he got to speak with Baba and after Baba told him so many things and said, he called my name and said, it's true. I said, yes, I told you before. So Baba told him what Baba said, do this. And after that, in fact, it was like every morning, wọ́n kàn pé wọ́n fi iṣẹ́ níbí pé wọ́n fi iṣẹ́ lọ́hùn pé wọ́n fi iṣẹ́ níbí pé wọ́n fún iṣẹ́ lọ́hùn pé wọ́n fi iṣẹ́ níbí. Ó máa tẹ̀lé sóhun báyìí o. Mo ní ẹ má jẹ́ kó sun ẹyin lẹ mọ́ because he is a civil engineer and is into structure. So wọ́n sọ pé okay ẹ mú àwọn yẹn tẹ́ bá fẹ́ ẹ fi sẹ́ǹtì bàbá yẹ kí bàbá bá yín gbàgbà. Wọ́n ní ìgbà táwọn bàbá sọ bàbá kan sọ pé ṣé o lè ṣiṣẹ́ níbi tó jìn? Bàbá ní kí ni ẹni tí ò tí ń ṣiṣẹ́ fún olùdí ló fẹ́ pọ́dún méjì. Ó lóun lè ṣiṣẹ́ ní ibi tó jìn mo ní mo ṣe ẹ̀ ń sọ̀rọ̀ ní bàbá ní ìtọ́rí ibi tí bàbá mú fún òun 45 minutes drive ní láti ilé o. Mo ní ẹ má wọ̀ọ́rì ibi tọ́lọ́hún ti pèsè fún yín nìyẹn ẹ máa lọ. Ìgbà kan dẹ̀ máa débẹ̀ to God be the glory. Ìṣe ni wọ́n ṣe bí ọmọ. There was no racism or whatever. All everybody. In fact, they asked me, I cook for them that they want to eat African food. I cook for my husband, I take this to work, gbogbo wọn máa jẹ, wọ́n sọ pé máa fún wọn ní recipe, máa ṣe everything. So we became one family. But this year, we came to Nigeria with my husband. Okay, there was another day.
that something happened, I don't know. Then my husband said, he called Baba. And Baba said, and when he came back from work, I said, did you call Baba? He said, yes, I called Baba. But Baba said that he was ashamed of the question when you come by. Money, yes. money, yes. You know, very question when you come. Which I better put on the board by his son. It's not very question. I want to get to confirm more into the machine. No, money, shaking up money. Only I think on balance on money, of course, on the balance on balance on what the question. So, what is the point of away? So, what I do, I see overfed and go on, fair, Baba, and told you someone. I go do more about the dealer, about the pray for that. Share it, Baba, share it, Baba, share it, Baba. Don't Baba, money, share it, Baba. Until Tawa was in Nigeria. Thank God for Baba. One on your way to the airport. Ibi ìlàsọ̀ sí fún ọjọ́ méjì. Oúnjẹ ọ̀fẹ́, ilé ọ̀fẹ́, owó ẹ̀wẹ́ làǹgbàdo dájì ẹ ṣe ọwọ́ yẹn máa ròkè. Ẹ bá mi kí mọ́mí o pé wọ́n kò tọ́jú wa. So Baba, I'm very grateful pé mo mọ̀ wọ́n. But every morning, every night when I pray, I thank God. Pé Ọlọ́run gbé mi pàdé aláwo rí. Yes, mo lọ́n gbọ́ mi pàdé aláwo rí because àwọn iye prophet àwọn iye anybody mo wá sọ fún Ọlọ́run pé ibi tó mú mi dé yìí o bus stop mi nìyẹn. Bus stop mi nìyẹn. Ìkan tó lè gbé mi wá sí Nàìjíríà Ọlọ́run tèmi sọ fún mi pé ó ti ṣe é ṣe. So èmi ò dé bẹ̀rù wọn. Gbogbo bí ti bá ti lọ tó bá ti sọ fún ẹ̀ máa ní rárá ìyẹn ò kí ń ṣe ti tèmi Olúwa sọ pé ó ṣe é ṣe nítorí Ọlọ́run àánú òun ni àwa ń sìn lórí òkè ibi ìṣí. Praise the Lord. Ẹ bá pọn látẹ̀wọ́. Pé ṣé òun dúró kẹ́mi kan tó dọ́dọ̀ mo ní rárá sà mo ń bọ̀ sà. So in a nutshell ó kù bí 5 or 6 days tí mo promise pé mo ń bọ̀. So ìyàwó mi wá dé láti UK wọ́n á lọ gbé láti airport mo drop ẹ̀ sílé mi tó wà ní Ìjàyè ń bí pàmò fẹ́ máa padà lọ sí Kòròdú lọ́jọ́ kejì ni ẹ̀gbọ́n mi mà ní kí wọ́n mú màá sọ pé ọ̀tún la kí ẹ máa tún máa bọ̀ látọ̀ wá síbí mo yẹ pé wọ́n early in the morning around 7 o'clock máa bọ̀ when I got here I was amazed to see the great thing he has been doing that God has been doing through him and I say kudos to you sir. And more power to your shoulders in the name of Jesus. And then, what ti máa ń wò wọ́n lórí fọ́nrán in most cases pé bàbá ìgangan ni Bíbélì. So kò wá surprise mi torí pé àjogúnbá ni. Inú ilé láti bá more or less gbogbo family wà ní wòlíì. So inú mi dùn sí ẹ pé the scepter of righteousness will not depart from the land of the tribe of Judah. So oore ọ̀fẹ́ Ọlọ́run tí Ọlọ́run funfun wọn kò ní jábọ́ lọ́wọ́ wọn. Àwa náà tí a lè jẹ́ àbúrò fún wọn tí àwọn ọ̀wọ̀ kan ṣe wọn orúkọ Jésù àwa náà à ní ṣubú a ò ní ṣubú dànù. Àwọn kan méjì ni mo ṣàkíyèsí láàrin wákàtí díẹ̀ tí mo lò ń bí báyìí ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ọmọbìnrin kan bọ̀ ń bẹ̀ yẹn wọ́n àtọmọ ẹ̀ obìnrin wọ́n ń bọ̀ báyìí ẹ̀gbọ́n mi wà ń bí èmi àtàwọn wọ́n ní kí ló dé tó lọ sí skul wọ́n máa bá sọ pé báyìí ni ó ní solution has come to it and he prefers solution to it immediately. Somebody say amen. Another person came the same thing. Mohammed sì study wọn pé wá o ayé lè máa sáta lẹ́ẹ̀dẹ́sẹ̀ ayé lè máa pẹ̀ lọ lẹ́ẹ̀dẹ́sẹ̀ ohun tí Ọlọ́run bá ti ṣe kò sẹ́ka kan tó lè bàjẹ́ lórúkọ Jésù ayé wa ò ní bàjẹ́. Bàbá ọ̀nà tí ẹ mọ̀ ní kẹ́ máa tọ̀ ní tẹ̀ ń ṣe ní kẹ́ máa ṣe no matter whatever happens one day you will be vindicated. Kò sẹ́ni kẹ́ tó bá ń ṣe rere kó máa ṣe èṣù níbẹ̀ lè lọ sọ bẹ́ẹ̀ sọ́ni wọ́n tó bá lè ṣe kà kọ́ntínú àti rí àti ìkà kò sí ètò máa gbé mẹ́ẹ̀ gbogbo ìpápátá ló ní èrè lórúkọ Jésù Olúwa tó wà lérè iṣẹ́ wa Jésù Olúwa wa. Thank you, God bless you. Wọ́n ní bẹ́ẹ̀ ni mò ń bọ̀ lọ́dọ̀. Ní bá pé ọmọ dáìbà tó wípé a ń lọ bì kan
wọ́n ní Ajégúnlẹ̀ èmi rò bá Ajégúnlẹ̀ Àpápá ni so wọ́n ní wọ́n ní Ajégúnlẹ̀ ní Ọ̀tà wọ́n ní mi ò mọ̀ yẹn o so èèyàn kan wá ń ṣe Thanksgiving àti retirement so àwa ń sọ̀rọ̀ èmi àti dáàdì èmi máa ń pè wọ́n dáàdì lóòótọ́ wọn ọmọ mi ni wọ́n jẹ́ dáàdì mi máa ń pè wọ́n so wọ́n ní wọ́n wá ń ṣe sábìsì yẹn lọ́wọ́ wọ́n ní kéèké máa bọ̀ èmi ní ẹ̀múra yìí pé aṣọ ìtànà mi máa wọ̀ débẹ̀ tí o bá ṣe ń jáde ń pa ṣe débì ìlọ yẹn ọ̀rọ̀ náà pàdé wa lẹ́nu ọ̀nà bá wá ní ibi testimony nínú the testimony fan so ní bá dẹ̀ sọ pé wọ́n ní èmi ò jẹ́ láìkí máa sọ̀rọ̀ wọ́n ní kí n bọ́ síta kí n bọ́ síta mo wá jáde mo wá sọ̀rọ̀ mo wá dé stage gan mo wá kúnlẹ̀ mo ní Ọlọ́run tó ràn ní iṣẹ́ lè ní kúnlẹ̀ fún un wọ́n tí ó pé tó bá jẹ́ ní bíbí lọ́mọ mo bí mi lọ́mọ mo ní but bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lórí YouTube ṣé ẹ̀ léèyàn yín torí gbogbo èèyàn kò sí ẹni tó ahọ́n wọn kò bò ẹni tí iná sọ so n bá sọ ohun tí mo rí ká mo wá kúnlẹ̀ mo wà lórí ìkúnlẹ̀ mo wá sọ̀rọ̀ wọ́n ní kí n dìde mo wà ọ̀rọ̀ ìta mo fẹ́ lè wọlé nígbà tá a jáde nígbà tá a wá jáde tán náà wá ní wọ́n ní ta nìyá ìjọ wọ́n wá ní mo jọ ìyá wọn gbogbo àwọn mẹ́mbà dẹ̀ jáde wọ́n ní mo jọ ìyá ayé lóòótọ́ láti jọ yẹn o wọn mo ṣàṣà ló mọ sọ́ọ̀nì mi àbí kìíní ìyá ayé tẹ́lá ọmọdé ẹ̀yà ayé tẹ́lá wẹlé ìyá ayé nígbà tó ń ṣe tó ń kọ́ kàtìdúrà yìí mo wà ń bí so èmi náà bá ní wọ́n gbé búlọ́ọ̀kì wọ́n gbé wù mí èmi náà bá gbé búlọ́ọ̀kì kan ń bá gbé lọ sókè kẹta bá wọ́n ní dájú wa ní tẹ́ bá pàyà àwọn Amẹ́ríkà máa mú o kí lẹ gbé búlọ́ọ̀kì mo ní èmi ni mo fẹ́ wù mo wá gbé lọ nígbà tó ń ní foundation bíi náà wọ́n pè mí nígbà tí ìjẹ̀fẹ́ sọ́wọ́ sùtánà bọ̀ mo wọ̀ tó nígbà tó ń pè bàbá náà dẹ̀ pè mí kí n wá sẹ́kọ̀ndà ẹ̀jọ̀ jẹ́ iyì yẹn ìjẹ́ kò tó ó tó iyì èmi dẹ̀ gbà pé ó tó iyì mo dẹ̀ appreciate mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn wípé wọ́n ṣé mo ṣọ́ọ̀tù between here and ìdí òro ìjọ tó wá wà sí ìdí òro wọ́n ní wọ́n ṣe lẹ́yìn wọ́n máa gbà ní ìdí òro mo ní kò lè ṣeé ṣe but notwithstanding ìní mi bì mo ní yàrá ń bí self-contained mo ní everything tó bá ní mo ń lọ lẹ́yìn àná ṣé àjọ sọ pé òun lọ lẹ́yìn mo ń lọ tó iṣẹ́ Olúwa tó ń ṣe yẹn lóòótọ́ lódodo òun náà ṣe kọ́ dádì ó máa wà kind to everybody tó bá dẹ̀ dìjà àgbàdà yẹn Olúwa ó wà pẹ̀lú wọn tẹ́ bá dé ọ́fíìsì wọn ọ̀ ṣe bẹ́ẹ̀ mi ò máa ń dìjà wàá gbà fún ìwòsàn ara ẹni o gbogbo ohun tó ń fún ẹ àwọn náà ti mú wọn á ti tún ó lè dé bẹ́ẹ̀ bá má ṣe é lálejò wà á ṣe àlejò wọ́n lè ṣe kẹ́ má ṣàlejò sá anyway adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó ṣe iṣẹ́ yẹn tọkàn. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.